A kú dédé àsìkò yìí, mo kọ́kùnrin mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Àárí jẹ, àárí mu, àwa nínú ẹ̀kan tán ká torí kan láṣẹ Èdùmàrè. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa lọ́nà tó rọ̀ wá lọ́rùn. Ṣé láwọn kí àwọn nǹkan tí a lè ṣe ni? Ẹ kàn lọ sọ́dọ̀ àwọn elékulẹ́ja, ẹ lọ ra àwọn nǹkan 2 sí 3, ẹ papọ̀ kódò ògùn. Ẹ gbọ́ mi dáadáa, àìjúbà fàràsínú kù. Mo júbà lọ́wọ́ bàbá mi Gbàdàmọ́sí Arámidé, ẹni re ọjọ́ tí wọ́n kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa. Ẹ̀yìn tán fi sílẹ̀ náà ẹ̀yìn náà bàjẹ́. Gbogbo ojú tó ń wò mí pátápátá àtọ́jú wa àtẹ̀yìn wa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni irinṣẹ́ tó dájú dáadáa, àdó lámilójú. Báwo la ṣe máa ṣe? Tá bá ti di pé a gbéyàwó, kò sí bá ti lè kówó fóbìnrin tó, kẹ́ ra mọ́tò fóbìnrin tí ò bá sì ti bí ń bẹ̀, kò tí ì pé. Tí ọkùnrin ò bá lè ṣe ojúṣe ẹ̀ nínú ilé, dráìvà yóò mọ sojúṣe, yóò mọ gbà sí ọkọ ṣe. Dráìvà tí a gbà sílé tó ń wà wá, tó ń wá ìyàwó wa káàkiri. Ẹlòmíì ó wà nínú mọ́tò yóò mọ náwó, mo láìkí aṣọ ìfún màdám, yóò mọ bèèrè lọ́wọ́ dráìvà, sásọ yóò dáa, dráìvà ní ó dáa, ó fìtì màdám. A mọ̀ yín mú sí ọ̀gá lẹ́yìn pé àwa là ń sáyàn ìyàwó yín. Ayáwó ní dáyà láyà o. Ẹ jẹ́ ká mójútó ra wa o, àwa ọkùnrin, ara ń fájò. Ọkùnrin mi ó ti jẹjẹkújẹ tó jẹ́ pé nǹkan tó fi ń ṣe nǹkan ọmọkùnrin ó ti kú yányán. Níbi nǹkan dúdùdúdù ní jíjẹ. Ilé tí mo mú wá fún wa lónìí ni àgúnmu àdó lámilójú. Ẹ bá mi lọ wá oko ẹṣin, oko òbúkọ, orí ejò sèbé, iṣu gbégbé pẹ̀lú èso páńle. Oko ẹṣin, oko òbúkọ, orí ejò sèbé, iṣu gbégbé. Ìtàn pè ní gbégbé nìyí. Iṣu tó wà nídìí gbégbé yìí, tó wà nídìí ewé yìí, iṣu kan wà nídìí ẹ̀, òun ni wọ́n ń pè ní iṣu gbégbé. Tó bá fẹ́ wá iṣu yìí, àárọ̀ kùtùkùtù là lọ wá, torí pé ó máa ń ṣòro wà tóòrùn bá ti mú. Àárọ̀ kùtùkùtù là lọ wá iṣu gbégbé yìí. Oko ẹṣin, oko òbúkọ, orí ejò sèbé àti iṣu gbégbé pẹ̀lú èso páńle. Ẹ ká wá gún papọ̀, ká gún. Sáà ti gún, ẹ jẹ́ kí a sá sóòrùn. Ṣé ó ti gbẹ? A ti sá, ó ti gbẹ àbí? Ó parí. Ẹ jẹ́ ká jẹ́ kó di àgúnmu. Iná ni o, ọmọ rárá. Bàbá, ẹ gbọ́ mi dáadáa. Ẹ̀kúnrẹ́rẹ́ gidi tí tá bá lo iṣẹ́ yìí tó bá kú bí ìṣẹ́jú mẹ́wàá tá a fẹ́ sáré ìje. Ẹ dà díẹ̀ sọ́wọ́, ẹ dà sọ́n ẹ fomi sí, ẹ dà sẹ́nu tàbí ká fi pògì. A lè fi po tíì gbóná. Ó yẹ jẹ́ ká mú. Ṣáàtì mú. Ẹ fi tó kúlẹ̀, eré bẹ̀rẹ̀ nìyẹn. A sàṣàfà, a tún sámọ́rúwà.
má jẹ́ ká máa kó kẹ́míkà sínú má jẹ́ ká máa kó kẹ́míkà sínú nítorí pé a fẹ́ súnmọ́ ẹnìkejì wa. Ẹ jẹ́ ká lo ewé àti egbò ká fi tọ́jú ara wa. Bó ṣe jẹ́ nìyẹn o, ní tí mo sọ yìí ẹ confirm ẹ̀. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn kírímù àdódùn, àwọn náà lẹ̀ ń wò yìí. Bákan náà nílẹ̀kẹ̀, ẹni tí okó ẹ̀ bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ, a ní àgbo, a ní ọṣẹ, a ní ẹ̀rọ táwọn fi wọ̀ bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ mi tí náà ní di ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní wọlé báyìí ní àti òrògbòdò ayé kò nílò fún àjọ. Tó bá dìgbà míì, á tún mú eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Abiz Abolade ọmọ Arábìdé. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.